أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون. والذي قال لوالديه أف لكما أتعدانني أن أخرج وقد خلت القرون من قبل وهما يستغيثان الله ويلك آمين إن وعد الله حق
فيقول ماذا إلا أساطير الأولين صدق الله مولانا العظيم. àwa Musa níbo la wà yìí náà Òṣogbo àbí. Ọlọ́run tó bá lóṣogbo yìí ó kéré pàfà. ẹ̀jẹ̀ agbọ́lọ̀ tó bí ẹ̀jẹ̀ agbọ́lọ̀ tó bí Allahu Akbar. àwa Musa wáyà ìmọ̀wé ọmọ sàṣà alátúfà nàbí ní agbègbè tí a wà yìí. ẹ̀jẹ̀ sọ pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹni tí ìmọ̀lẹ́ ànábì bá ń bẹ lára kó sọ pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. àwọn ìyá wa Ọlọ́run níjó bàjẹ́ fún yín. láwẹ́gbà tí a ń lọ síbi tó tẹ̀lé ṣùgbọ́n ká tó lọ àfa Musa. ká tó lọ. a kí àwọn afa àgbà tí wọ́n ka Al-Qur'ani fún wa. bí kí wọ́n má dákẹ́ ni. àdéhùn tí máa ń dé bá àfa àtàbà padà máa bá lẹ́gbẹ̀gbẹ́ nù lákàyè rẹ̀ Ọlọ́run níjó ṣẹlẹ̀ sí yín. tí ò ní ha Kùránì mọ́ pé bọ́ọ̀dì ni ọmọ wa ká. ibà nítorí láàfà àgbà. Masha Allah. àdánwò. àwọn àgbà Ọlọ́run níjó ṣẹlẹ̀ sí yín. Allahumma amin. ní abẹ́ bẹ́ẹ̀ à ń lọ síbi ètò tí ó tẹ̀lé. ètò tó kùn. ṣùgbọ́n ìkàlẹ̀ tí a wà yín kàlẹ̀ Al-Qur'ani ni ìkàlẹ̀ Islam sì ni. Islam sì létò. ó sì lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ bá dẹ̀ tẹ̀lé ètò Islam. protocol ti Islam là kalẹ̀. àwa yìí ò ní kábàámọ̀ mẹ́fà. Masha